The Aláàfin is not an ordinary Ọba. Hence, the title Ikú Bàbá Yèyé. Traditional rulers must be given fully respect, just as kings in Europe. Àkàndá kí mo bá wá mẹ́ẹ̀ bá gbàgbé níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn òun náà ni mo wá nípa ìṣẹ̀lẹ̀ kan pé wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ilé ẹ̀kọ́ kan lọ́yọ̀ọ́ Emmanuel Alayande University. Now wípé Aláàfin pẹ́ kó tó dé nígbà náà lọ́wọ́ mọ́ kápilẹ̀kọ òdìkejì àpilẹ̀kọ ń lọ wá lọ́jáde. Mo sì mọ̀ pé àwọn tí wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi wọ́n fẹ́ wò bóyá àwọn ó ṣe justice àbí wọn ò ní ṣe justice, bóyá àwọn fàárí apá kan dá kan sí, bóyá lóòótọ́ ni mo kórìíra Aláàfin àbí mo fẹ́ràn Aláàfin àbí ó kàn wù mí láti fọ̀rọ̀ ṣègbè. Well, a máa fi nǹkan ṣègbè ńgbà míì, gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá ni, torí àwọn ọ̀jọ̀gbọ́n ní bàbá ọmọ ò ní jẹ́ gate man lọ́rùn kọ́ wá lajú lẹ̀ kọ́ ọmọ tó bí ọwọ́ nù náà rún àpáàdì yọ̀ọ́dọ́gbọ́n sí ni o, ẹlẹ́sẹ̀ ọ̀yà di méjì lọ́dọ̀ Ọlọ́run ni, because ó bá wo pé Ọlọ́run gbójú sẹ́gbẹ́ kan yọ ọkọ̀ sọ fún ọmọ ẹ̀ pé kọ́ bọ́ sọ́run rere, so that is life for you. Bọ́ lọ́pọ̀ gbà ní tí wọ́n ń pè ní journalism ó wá rántí kéèyàn balance nǹkan tí ì bá ṣe pé èèyàn mú pooro, ṣùgbọ́n lórí eléyìí tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ akandọ́ra ipò nko everybody ló mọ̀ pé mo mú pooro, èmi nìkan sì kọ́ mo mú pooro, èmi àtàwọn míì náà àwọn náà mú pooro tiwọn. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà pooro náà nì. Ẹnìkan ló sọ wípé Aláàfin pẹ́ kó tó dé kó apologize, ẹlòmíì náà ló tún kàpilẹ̀kọ yìí ń pé Aláàfin kò lẹ́ni àrífín, pé Aláàfin ó apologize lọ́wọ́ èèyàn pé àrífín ńlá ni òun náà kàpilẹ̀kọ. Professor ntàkọ́ professor ntẹ̀kejì àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n jọ gbé náà rọ̀ ara wọn. Tàwa là wa we are just a pencil in the hand of creator. N tó wu Ọlọ́run bá mi ní fi wá kọ àdúpẹ́ pa wà láyé a wà ní position tọ́lọ́run bá fi lè fi wá kọ, because bàbá sí position ẹni tó sẹ́ǹdì ẹ̀ sí mi ò ní sẹ́ǹdì ẹ̀ sí mi, wọ́n sá sẹ́ǹdì tàkọ́kọ́ náà ni pé ok o ó ti sí tàkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì rèé jáwò bọ́yá ọ̀fẹ́nu káàbò ní fẹnu kan. So lóòótọ́ ìsepẹ́ nìkan ló rán mi tàbí ẹnìkan fọ́ọ̀sì mi láti ṣe, èmi ni mo wò pọ̀ yẹ kí n ṣe justice sí, àti pàápàá etí tó gbà lọ bó bá gbàbọ̀ kò sí ní tó bá dé ń bẹ̀, àti pàápàá bí ọba di lọ́jọ́ iwájú báwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ọba rí i pé no máa yí dẹ̀ ṣe dáadáa o, ó gbé tàkọ́kọ́ ó gbé tìkejì, ìkọ̀sọ̀tọ̀ ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n mi ì gbọ́dọ̀ wé ìfẹ́, ẹ̀mí mi ò wé ìfẹ́ ló jẹ́ kí n mú wá. Kí ni tí ń bẹ ń bẹ? Ẹmú kalẹ̀ tó wọ ẹmú tọmọ ẹmú ta ẹ̀kú tí í ṣe baálẹ̀ lọ́rọ̀ pápápá náà ni o, ọ̀rọ̀ kékeré náà ni, ṣùgbọ́n ó ní àkóónú tó pọ̀. Bó ṣe wá jọ̀rọ̀ kékeré òun, justice is always justice. Odídẹrẹ́ kì í kú sóko wá jẹ lágbára Ọlọ́run. Àní tàjò gbésájò àní kú sóko wá jẹ, Ọlọ́run sì ní fàtijẹ́ wá síbi tó ha. So bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ bá òun sáré pé program yẹn ẹ jẹ́ kó délé kó dóko kọ́dẹ́sẹ̀ kọ́dọ́nà jíjìn, ẹ bá ń tàgé àwọn ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá mọ̀ kí wọ́n súnmọ́ bí, torí pé ṣe lọ́dàbí ẹni pé àwọn ọ̀dọ́ tí ń bẹ ń bẹ omi èpè wọ́n fi wẹ̀ wọ́n, omi èébú wọ́n fi wẹ̀ wọ́n, èébú ọ̀sìn wàá rè wọn ò mọ̀ bú, èpè ọ̀rẹ́ wọn ò mọ̀ ṣẹ́, torí ta bá dálẹ̀ nísìnyí tá a ní àtúnṣà wọ́n sá lọ, wọ́n sá lọ, wọ́n fẹsẹ̀ fẹ́, wọn ò rórí gbé, starting lásán wọn ni wọn ò ní finishing. So bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá mi pín pápápá nfẹ́ gbàsìkò yín, kódà kí n má lò jù ṣẹ́jú mẹ́wàá lọ ó pè mí. Alright, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà, àwa rèé àwa rèé, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà, àwa rèé àwa rèé, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà, àwa rèé àwa rèé. So ohun tí wọ́n pe topic ẹ̀, the Aláàfin is not an ordinary Ọba. Hence the title Ikú Bàbá Yèyé.
Traditional rulers must be given fully respect, just as kings in Europe. So wọ́n ṣe pósítà fún ni o nínú kan wọ́n ní I don't think an Edo professor would publicly castigate the Oba of Benin, Ọmọnọba Nedo Udu Apolopolo. Bóyá dáàdì mi professor yìí ò sí láyé tàbí kó jẹ́ pé wọ́n rìnrìn àjò wípé àsìkò social media aláwọ̀ yìí níbi tí wọ́n ti ń criticize anything tó bá anybody tó yanu pọ̀ngàlà tó ibú ọ̀ni tó máa wọn ọ̀yọ́ kan tí wọ́n fi dí ìmọ̀ fit tán fi ń ya picture AI ọ̀ni tí wọ́n ń gbé pátá sídìí ọ̀ni tí lè fẹ̀ ìhàn wá sọ pé aláàfin pẹ́ dé òde kó apologize eléyìí ni bàbá professor náà wá ń káwé wọ́ náà wá ń pè ní nǹkan bàbàrà náà wá ń kàrámọ̀ náà wá rò wípé ẹni tó sọ̀rọ̀ kọjá àyè rẹ̀ professor ló sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ju aláàfin lọ lọ́jọ́ orí so gbogbo nǹkan ló yẹ kó mọ níwọ̀ntúnwọ̀nsì everybody ló tọ́ sí àpọ́nlé àti àyẹ́sí àwọn ọ̀jọ̀gbọ́n ní respect is reciprocal bù fún mi kí n bù fún ọ ni ẹ ń bá pọ́n nílé là á pọ́n lé ẹ báwọn òyìnbó lọ sọ bẹ́ẹ̀ báwọn ọ̀jọ̀gbọ́n lọ sọ bẹ́ẹ̀ ìran káàárọ̀ òjíire ka àkókò kún ìran káàárọ̀ òjíire ka ìkíni kún ìran káàárọ̀ òjíire ka ọ̀wọ̀ fún nǹkan pè lọ́wọ̀ fún ẹni tó ju ni lọ ẹni tá a jọ jẹ́gbẹ́ àti fẹ́ni tí ò tó ni so torí pé èèyàn jọba kò túmọ̀ sí pé kò gbọ́dọ̀ respect ara tó kù kí ló sọ ni òní tó jó lórí aládé wọ́n ń tẹríba fáwọn èèyàn wọ́n ń kí àwọn èèyàn wọ́n ń respect àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn lé wọ́n á pa àwọn èèyàn wọ́n pe àwọn obìnrin màmá wa bàbá so ibi táyé dé nìyẹn and tí wọ́n pè lọ́mọlúàbí nìyẹn kì í ṣe ń gba tá a bá ń fi àpọ́nlé fẹ́ni tí ọ̀pọ́n ni lé tá a ń fa àyẹ́sí fẹ́ni tí ọ̀yẹ́ ni sí tá a ń kàrámẹ́ ẹni tí ọ̀kàrámẹ́ ẹni ẹ̀gbọ́ Yorùbá ní ẹni tí ọba sínwín bí òkú ìyá ẹni a gbọ́dọ̀ ya wèrè bí òkú bá bẹ́ẹ̀ wọ́n lẹ́ni ọba sínwín bí òkú ìyá ẹni bá bá ya wèrè bí òkú bá bẹ́ẹ̀ kò léèwọ̀ that is ẹni tó bá rí ni láàárí ìmọ̀ọ́mọ́ná tó bá ní àròhùn láàárí tó bá ní àmọ́rò yìí ó yọ̀ǹda ẹ̀ ilé ayé yìí ò le ẹni tó bá mú le ni ilé ayé ò nípọn ẹni tó bá jẹ́ ó nípọn ni ilé ayé simple gan so lọ́dọ̀ àwa kan ilé ayé rọrùn láti gbé àti prepare àwa ilé ayé bọ́n ṣe ń gbé so because a ti mọ̀ wípé bó o ṣe dáadáa ó kú bó o ṣe dáadáa ó kú ìjọ kan náà làgbà òṣùgbọ́ ọ̀fọwọ́ oṣù ní ọ̀fọwọ́ okùn lélẹ̀ so ṣùgbọ́n ó kọ rere ó dáa ju wúrà àti fàdákà lọ so pé wọ́n sọ pé aláàfin pẹ́ dé aláàfin ṣe kan nìkan eléyìí ò kì í ṣe bàbàrà o pẹ̀lú nǹkan tí ó ti Ọ̀yọ́ jáde wá professor lẹ́ńtọ́ sọ̀rọ̀ professor náà lẹ́ńtọ́ sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ professor yìí ó ní I can also think of any academician or professor an indigene of Borno or northern Nigeria dragging their traditional rulers torí pé àwọn yẹn ò lóye ni torí pé àwọn yẹn ò kàwé ni torí pé àwọn yẹn ò mẹ̀tọ́ ni torí pé àwọn yẹn ránkà déédéé náà ni wọ́n ti sọ wọ́n dàlí mọ́njìrì tán you can compare them with we the Yorùbás ọ̀jọ̀gbọ́n lọ́pọ̀ nu ọmọ Yorùbá ní tí ọ̀já gbà fúnra wa nu no that is not how it is bó ṣe rí lélẹ̀ a fẹ́ drag ẹ̀ mọ́ra wa lọ́wọ́ a fẹ́ jẹ́ kí everybody ọmọ wípé kinní yẹn yé wa so bọ́lọ́run ṣe dá Yorùbá nìyẹn Ọlọ́run ò dá wa nídàá ẹrú Ọlọ́run ò dá wa nídàá sùndọ̀bẹ Ọlọ́run ò dá wa nídàá báńkúnjọ we want our voice to be heard a fẹ́ kó wa ó gòkè a fẹ́ káwọn èèyàn gbọ́rọ̀ wa a fẹ́ kọ́rọ̀ wa ó nítumọ̀ a fẹ́ ká establish point wa a fẹ́ establish point wa that is ọmọ Yorùbá for you so àwọn Borno nǹkan àwọn eléyìí ò lè bú ọba wọn because wọ́n rí ọba wọn bí igbákejì Olódùmarè àwa náà ti rí bẹ́ẹ̀ rí àwọn ọba ni wọn ò fẹ́ra wọn sípò ọ̀jọ̀wọ̀ ńlọ jẹ́ ká wò pé ẹjá kàn wọ́n kò díẹ̀ bàbá kàn wọ́n kò díẹ̀ bóyá àwọn ajẹ́ sit tight wọn ajẹ́ sit right bóyá àwọn ajẹ́ ṣàtúnṣe ọba kan ò pọ́n ọba kejì lé does that make any sense to you too sir does that make any sense ọba kan rí ọba míì fín ọba kan ń pé òun ní gbogbo nǹkan ní kákàsí gbogbo nǹkan ṣé yẹn náà make sense so ẹni tó sọ òkúta lú ní ló béèrè ìdàrọ́ lọ́wọ́ ẹni so the Aláàfin is a reverse symbol of our culture history and identity sorry sir oga professor Aláàfin not only Aláàfin is a reverse symbol of our culture history and identity gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá in a symbol of our culture history and identity gbogbo ọba ìlú pátápátá ọba ìlú kọ̀ọ̀kan in a symbol of culture
history and identity of that ìlú. Ọba Adó Èkìtì ò lè jẹ́ symbol culture àti identity ọba Ìṣẹ̀gbá Èkìtì. Ọba Ọ̀kà Àkókó kò lè jẹ́ ti ọba Àkókó, kò lè jẹ́ ti a symbol of culture, history and identity of ọba Àkókó. Kálukú represent culture, history ìlú ẹ̀. Ilé-Ifẹ̀ ní history tó yàtọ̀, Òṣogbo ní history tó yàtọ̀, Ẹdẹ ní history tó yàtọ̀, Ìlóbù ní history tó yàtọ̀, Ọ̀ṣun ní history tó yàtọ̀, Ìfẹ́tẹ̀dó ní history tó yàtọ̀, Ọ̀tà ní history tó yàtọ̀, Ìpẹ́tùbodù ní history tó yàtọ̀, gbogbo ìlú ló ní history tó yàtọ̀. Wọ́n ní symbol, wọ́n ní identity, wọ́n ní history wọn, wọ́n dẹ̀ ní culture tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ó kọ eégún wọn ò báramu, ó kọ ọdún wọn ò báramu, gbogbo nǹkan tá à ń ṣe ò báramu. So now, disrespecting him is an insult. Ẹ gbọ́ dáadáa o, the Aláàfin is a reversed symbol of our culture, history and identity. Disrespecting him is an insult to all Yoruba people. No. Òkú ọ̀pápọ̀ mọ́ ìyàwó, òkú òrè tẹ́ ìyàwó rìsọ́ọ̀sì. Kí ni tó bá mú Aláàfin disrespect ọ ni? Ó sọ wípé kí ọba tó kú disrespect òun àti bí kó gbogbo. Tó máa ń sọ wípé is an insult to all Yoruba people. That means we are talking about Ọọ̀ni Ilé-Ifẹ̀. Ẹni tó disrespect yẹ ń ló disrespect gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire. And again pé ọba pẹ́ kó tó dé wọn apologize yẹn ò kì í ṣe insult. Kì í ṣe pé wọ́n bú Aláàfin ní abojú àbọ̀n bu lábimú àbọ̀n sọ pé sẹnu báyìí àbọ̀n sọ pé sórí báyìí, ìyẹn ni wọ́n ń pè lé ebú. Majority wọ ọmọ ìyàtọ̀ láàrin ebú àti kéèyàn ó sọ̀rọ̀ tàbí kéèyàn ó fẹ̀hónú àtẹ̀rúnú hàn. Kò bára mu, ó dó sáàyè ọ̀tọ̀ gédéǹgbé ni. So bàbá fẹ́ rẹ́ni jẹ ni ká wí, ìwọ ni ti pé ọba ń pè ọ lọ́yọ̀ọ́. Ó ní I think the Don should go and make a personal and physical appearance for apology to the Aláàfin in his palace. Wẹ́ mi lè gbẹ́nu professor yẹn sọ̀rọ̀. Mọ́ bá lè lọ sí palace Ọọ̀ni àbí palace Aláàfin kí wọ́n rí ìfẹ́nu gbolẹ̀ ńbẹ̀, mi ì tí ì mọ̀. Ṣùgbọ́n mo doubt ẹ̀. Àná tí ń sọ̀rọ̀ àwọn náà ó ti fi hàn wípé tí wọn ò bá jọmọ Ọ̀yọ́ a jẹ́ pé àwọn náà ti choose Aláàfin nìyẹn. So that is it. Now ẹ já lọ sórí àpilẹ̀kọ wọn gangan. Pósítà mọ̀ kọ́kọ́ kà ó. Ó ní was Aláàfin really late to that event? Ó ń béèrè lọ́wọ́ wa àwọn ò sí ń bẹ̀ bóyá àwọn wà ń bẹ̀ àti ìmọ̀. An article was published by Professor Ademola Da Silva on Toyin Falola Network. It was titled, and I quote, "Of Mythography and Mythognosis, a complementary perspective on Yoruba mythology and the relevance today." I have not read the article, but I guess it is a publication trying to clear the misunderstanding or understanding of mythography and mythognosis. It is a very worthwhile attempt for us, the Yorubas, to know more about our culture. Of course, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń gbìyànjú à ń sapá, but unfortunately àwọn tí ń gbìyànjú láti gbé ẹ̀sìn lárugẹ wọn kì í sábà rí attention tó yẹ, wọn kì í sábà rí àpọ́nlé tó yẹ, wọn kì í sábà rí àyẹ́sí tó yẹ, wọn kì í sábà rí support tó yẹ. So that one is on one side. Only mythognosis, according to a source, refers to the deep, initiative, intuitive understanding or inner knowledge of myths and traditional law, moving beyond mere academic recording that is called mythography. Only my concern, however, is the part of the article where Professor Da Silva castigated the Aláàfin for coming late to the inauguration of the Aláàfin Institute of Yoruba Studies at Emmanuel Alayande University of Education. According to Professor Da Silva, the Aláàfin should have been there by 9 a.m. instead of noon, keeping the participants waiting for 3 hours. Prof also complained about Aláàfin not even tendering an apology. Àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ sọ wípé sorry, má bínú, kò yọ ẹnìkankan lẹ̀. Bàbá lè ṣe sorry fọ́mọ kí ilé ayé ó lè gún. Ìyàwó lè ṣe sorry fọ́kọ kí wọ́n ó lè rọ́nà lọ. Ọkọ lè ṣe sorry fún ìyàwó, òbí lè ṣe sorry fọ́mọ. Ní tí wọ́n pè ní sorry kò yọ ẹnìkan lẹ̀. Trump lè ṣe sorry fáwọn cabinet
Bọ́lá Ahmed Tinubu lè ṣe sorry fún chairman local government. Kò túmọ̀ sí pé torí pé nìkan wà nípò kan ni ò wá lè ṣe sorry, ni ò lè apologize tó bá ṣàṣìṣe. Gbogbo ẹ̀dá tọ́lọ́run ń dá sílé ayé ló lórí ọ̀fẹ́ àti ṣàṣìṣe. Bọ́n bá wá ṣàṣìṣe wọn lórí ọ̀fẹ́ àti ṣàtúnṣe náà. So, Oani, the spokesperson for the Alaafin, however, made us to know that Professor Da Silva was wrong. In his response to the professor's criticism, he indicated that Professor Ademola Da Silva was not a member of the organizing committee. He doesn't have to be. Kò pọn dandan kó jẹ́ member of the organizing committee. He was there and he was invited. Mi ò rò pé yọjú ràn lọ ni. Because èmi tí mi mọ̀ pọ́n fẹ́ ṣe nǹkan kan bẹ̀ ẹ lè rí mi ń bẹ̀ ńgbà tí mo date wọn sọ date fún mi ní invitation. That means professor yẹn wọ́n invite ẹ wá ní. Wọ́n dẹ̀ wá wo wípé tó bá jago 12 lẹ fẹ́ ṣe program wọn tó jẹ́ academia ni wọ́n ń pè wọ́n. Àwọn lecturer nǹkan professor ọ̀hún time ni wọ́n bá deal. Time ni wọ́n bá deal. Wọ́n ti fàákò kan lẹ̀ fún nǹkan kan, wọ́n fàákò míì lẹ̀ fún nǹkan kan, wọ́n ti calculate ìrìn àjò wọn. Wọ́n wá dúró síbi kan fún odidi 3 hours. Ẹ dẹ̀ pé nǹkan ní yago báyìí, wọ́n dẹ̀ wà punctual, wọ́n tètè dé. So ẹ dẹ̀ expect kan dẹ̀ panumọ́ bẹ́ẹ̀ náà bí àwọn ọmọ kékeré gan ò tún lè panumọ́ gan, á tún sọ̀rọ̀ àwa náà ó tún sọ̀rọ̀. Ń gbówó náà ṣe wá ṣe báyìí gbà tán mọ̀ pé kò ní tètè yá báyìí, àbá ti jẹ́ kó lóore ó dààmú. So only okay. He indicated that Professor Ademola Da Silva was not a member of the organizing committee and might know little or even nothing about the arrangements for Alaafin's arrival to the event, nor did he know about the communication and interaction between the organizers and Alaafin's aides on that day. So I am going to address the issues from different angles. Okay, firstly, I am not in support of VIP invitees coming late to the event they are expected to honor with their presence. However, I would like to say that traditional Yoruba events are time-bound. Traditional Yorubas are very time-conscious in performing, for example, rites and ritual. Tán bá wà time-conscious láti perform rites and ritual. Kò túmọ̀ sí pé wọn ò gbọ́dọ̀ wà time-conscious láti attend the program tó wà important as that magnitude. So, right and ritual. So also, waking up the Oba in the morning is time-bound and done by the drummer and royal horn blower. Gbogbo ọjọ́ kọ́ ló mọ rí bákan náà. Àwọn aláàgọ́ ọba, òǹkàkàkí, wọ́n lè jí ọba. Because to the best of my understanding, àtàlágọ́ àtòǹkàkàkí wọ́n ń tẹ̀lé ọba jáde. Tó jẹ́ personal assistant ní ó sọ fún àwọn kàkàkí àwọn aláàgọ́ ọba pé à ń lọ sóde kan lọ́la o, gbogbo palace gbogbo àwọn entourage ló máa ń mọ̀. Sódà kìí ṣe ìgbà tẹ́ máa dé time kan tán máa sọ pé àwọn ọmọ páwọn ń lò dé àwọn ò múra lẹ̀, so everybody ti gbọ́dọ̀ wà wíà. Okay o, tálágọ́ ọba oníkàkàkí mọ̀ wípé kábíyèsí gbọ́dọ̀ jáde nílé láago 9. Òun kàkàkí lè fi kàkàkí jí ọba látago 5. Wọ́n ti ń fi kàkàkí jí Ọọ̀ni láti ìdájí. According to ẹni tó máa ń kéwì síwájú bàbá, láti ìdájí lòun fèrè ó ti lòun ti máa kí kábíyèsí. Kò sẹ́ni tí wọ́n kì tí ò tí ì ní jí. So ilé ọba, ààfin ọba kì í ṣe ibi tí wọ́n ti ń sunrun àsundàbọ̀. Ilé iṣẹ́ ni, kò yàtọ̀ sí president. Ẹ lè sọ time táwọn ọba ń sùn. Ọba míì ò kì í sùn títí aago 2, aago 3 lóru. Kì í ṣe ibi tí wọ́n ti ń sunrun àsundàbọ̀. President ò lójú oorun. Wàhálà lọ́tún wàhálà lósì ni. Ní tí wọ́n ń pè nípò ọba náà nu. Náà fi sọ fún ọ pé ilé ọlá níyọnu. Ọlá níyọnu. Ilé ọlá níyọnu. Ilé ọlá níyọnu. Kì í ṣe gbádùn ní bẹ́lí ọlá. Láàfin ọba. Mo bá kábíyèsí kan pàdé ńjọ́ ní. Ó ní tó ń bá mọ̀ ni ò bá ti jọba. Tọ́lọ́hun ti débẹ̀ tán kóhun tó mọ̀ kò sí sinmi. Kò sí gbá ó ní kò sí gbádùn ní táwọn èèyàn bá kàn rá wọn ń ta, táwọn ti di mọ́tò jáde tí mọ́tò tẹ̀léra wọn, táwọn kó inú aṣọ, wọ́n bìlì pé ìgbádùn bẹ́ẹ̀ ó lò lò mọ́ tó ń fèsì nínú ààfin. Ngbà táàfin ń jáàfin. Apẹ̀tùmọ̀dù ànánù kọ́lọ́hun bá ń fọ̀run kẹ́ wọn. Àmọ́ ti di ti jẹta, ọba Adédòkun Adégòkè Àrẹ̀mú Akúnrálẹ̀ Dóyè, ọba James kọ́lọ́hun fọ̀run kẹ́ wọn. Bàbá ní láwọn ò kí ń lè sùn. So
palace ò kí ń ṣe ibi tí wọ́n ti ń sùn àsùnná kọ́kọ́ kí professor bá ń gbọ́yùn dáadáa at least arìn máwọn ọba dáadáa. Okay, so over in the morning it's time born and done by the drummer and royal horn blower, but let us deal with this Alaafin's issue. The palace spokesperson said that the arrangement for the Alaafin's arrival was duly communicated to the organizers. If so, then Professor Ademola da Silva needs to apologize fún kẹ́ni fún pé wọn ò sí ń bẹ̀ wọ́n yí ṣàyọnu sọ. All right, saying a bit about the movement of Yoruba Obas, I think Professor da Silva, as an expert in mythography and mythognosis, must know a lot about the myths surrounding the movements of an imperial king like Alaafin of Oyo. Tell us, sir. The Alaafin may need to perform some rites before leaving his palace. Irọ́ lélẹ́yìn kì í ṣe bí tàtijọ́, kò sí ọba tí sábà ń perform rites kan kó tó di pé wọ́n kú o mọ́. Ọba mélòó ní ń bi fálèrè kan tó jáde kúrò nílé. Ọba tó jẹ́ pé wìrìwìrì ni wọ́n múra. Táwọn náà sáré jáde pé àwọn ò gbọ́dọ̀ miss ibi táwọn lọ ò gbọ́dọ̀ miss flight. Sọba tó ní flight láti káàṣì ni ó sọ pé kán kọ́kọ́ bọ̀gún kó wọn tó kúrò nílé. Àbí kádífálà ò tó dé kó máa gbé fàjànlẹ̀. Àfi tí kábíyèsí ọba jẹ́ adífálà tí ọba kádífálà lójú o. Sọ̀ntífàwí ojú ń kàn mí gbọ́dọ̀ miss flight. Sọ̀ntífà sọ kábíyèsí Ifá sọ pé iwájú ọpọ́n gbàgbé iwájú àtẹ̀yìn ọpọ́n sọ béèrè lọ́wọ́ Ifá kí ni Ifá sọ. All right, Imperial King like Alaafin Oyo, the Alaafin may need to perform some rites before leaving his palace, and the rites are surely time-bound. Láago mélòó? So he cannot just leave his palace like an ordinary person invited to an event. Ṣé palace l'Alaafin sùn ni? Ilé l'Alaafin sùn kì í ṣe palace. Alaafin wá sí palace ni. Ẹ gbádùn mi. So ilé l'Alaafin sùn. The Alaafin, as well known by tradition, will not go to such an important event without other obas as part of his entourage. Mo bá fẹ́ lọ meet the president ṣe wọ́n time conscious. Mo bá fẹ́ meet the governor ṣe wọ́n time conscious. Gbogbo eléyìí ò kì í ṣe excuse. Kálukú wọn ní hòtẹ́ẹ̀lì tán máa ń dé sí. Ṣé wọn ò lè meet the president láàárọ̀ kó tó jáde ni? Ṣé wọn ò lè meet the president lálẹ́ ni? Ta ló máa wá gbẹ̀yìn inú wọn? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ló lọ sí Àbújá tán lọ rí president. Ṣé gbogbo wọn gbéra papọ̀ ni? Tán bá gbéra papọ̀ kí ló dé tán meet up pẹ̀lú time tí plane ọjà wọn lẹ̀. So láyé àtijọ́ ni gbogbo eléyìí ni gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn sà. Kò sẹ́ni tí ò lè program rẹ̀. Aláàfin wà ní Canada nísìn tí bàbá ọba ti dé ṣé wọ́n perform right kan tó kó lè lọ Canada. Time wo ni plane wọ́n gbéra? Ṣé láti Ọ̀yọ́ náà ni wọ́n ti kó náà ti gbéra lọ sí ibi tán ti fẹ́ gun plane kí tí plane ò ní já wọn lẹ̀. So ẹ kú òní dìdò eré ọmọdé ni. So tán bá dẹ̀ fẹ́ mú yàn lọ wọ́n á ti sọ fẹ́ni tán jọ ń lọ, kò sẹ́ni tí ó fẹ́ lọ sóde tí ò ní sọ time tán ń lọ. Okay o, time báyìí là ń lọ o, báyìí la ṣe fẹ́ gbéra o, ibi tá ti gbéra nìyí o, ibo ni ká ti pick yín o, mo lẹ ti máa join wa o. That is just it. I am even surprised that such an event organized by eminent scholars of Yoruba culture and tradition would invite and expect such a VIP like the Alaafin to be present as early as 9 a.m. at a university event without clearing its suitability with the Oba. You can say that, but kálukú ló mọ bó ṣe lè anytime tó bá wù kálukú ló lè fi program ẹ̀ sí. Báyìí ní ṣe nǹkan mi ò yàtọ̀. Ilé ẹ̀kọ́ ni. Àwọn náà mọ time tán lè fi nǹkan wọn sí ńbẹ̀. So Professor Ademola da Silva is an eminent Yoruba professor of English and good in studies of mythography and mythognosis. The professor should have communicated his displeasure privately to the Alaafin instead of the public criticism published as an article. Ìyẹn túmọ̀ sí pé eléyìí tó dùn ẹ̀yin jù níbẹ̀ ni wípé wọ́n sọ ọ́ síta ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lè fẹ́ sọ fáwọn èèyàn kan ní kọ̀kọ̀ ẹ̀ ní ráàyè àti sọ. Bẹ́ẹ̀ bá pè tí mo bá pí kọ́ nǹkan, bẹ́ẹ̀ bá lè fẹ́ rí wọn tán bá ẹ̀sẹ̀ ń béèrè lọ́wọ́ yín pé ṣe lápọ̀ìntmẹ́ǹtì pẹ̀lú wọn kọ́, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń pìsà ìwọ̀n lòmíì off. Àná tó sọ̀rọ̀ sí public ó sọ kì í ṣe pọ́ sọ nítorí Aláàfin, ó sọ nítorí ẹlòmíì tí yóò tún fẹ́ ṣe bẹ́ẹ̀ pé káwọn èèyàn kankan máa mú àwọn èèyàn kankan lọ́bọ and kẹ́nìkan dẹ̀ mọ́ fọlá jiyọ̀. So kò sí nǹkan tó bá dínú ẹ̀. All right. The Alaafin is not an ordinary Oba, hence the title Ikú Bàbá Yèyé.
Traditional rulers, especially of the Alaafin caliber, must be given due respect, just as kings in Europe are duly respected. Even here in Nigeria, I don't think an Edo professor will publicly castigate the Oba of Mene, Omonoba Nedo Oku Opolopolo. I can't also think of any academician or professor and EDG of Borno or northern Nigeria dragging their traditional rulers, El Kanemi and emirs in public as done by the article published by Professor Ademola Da Silva. I think the Don should go and make a personal and physical appearance for apology to the Alaafin in his palace. Maybe boya ke wo won lo ki won lo se be. I take this opportunity to appeal to all Yoruba intellectuals to be careful in the assessments of our traditional rulers. Ẹ̀yin ni ke kọ́kọ́ pa àwọn traditional rulers yin le. And káwọn traditional rulers yin náà kan kọ́kọ́ fọwọ́ síbi tọ́wọ́ gbé, káwọn náà dẹ̀ kọ́kọ́ pọ́nra wọn lé. En bo ni baba ṣe pé bẹ́ẹ̀ la ṣe bá pé. So táwọn traditional ruler bá ti fọwọ́ síbi tọ́wọ́ gbé, tán pọ́nra wọn lé, tán kàrámà wọn ara wọn, àwa náà kàrámà wọn. Táwọn náà sọ wípé a jẹ́ nǹkan kan. Tí wọ́n gbà wípé ayé ti kúrò láyé ibi táwọn ti bẹ̀rẹ̀, táwọn baba ńlá baba àwọn ti bẹ̀rẹ̀. Tí wọ́n gbà páyé tá wà yìí, ayé ìjọba ni. Kì í sáyé tó bá sọ pé ẹ̀rì gbórí ẹ̀ wá, ẹ̀rì gbórí ìyẹ́ ẹ̀ wá, ẹ̀rì gbórí bàbá ẹ̀ wá, ẹ̀rì ètì mọ́nú túbú. Ọba tó bá ti yàn kan mọ́nú túbú, ọba ni ó padà pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. So kì í sáyé tó bá máa ń take law into their hands. Ayé tí gómìnà máa ń yọba ń pò ní. Ayé tó jẹ́ pé ìjọba ló lágbára ni. Ayé tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọba ní ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, ọ̀pọ̀lọpọ̀ ọba ní ń bẹ correctional center. Ọ̀pọ̀lọpọ̀ ọba ní fi aṣọ péńpé roko ọba nísìn. Ṣé láyé ìgbà náà láyẹ̀sẹ̀ máa kàrámọ̀ wípé ẹnìkan sọ pé ẹnìkan pẹ́ kó tó dóde. Àbí kí kálukú fọwọ́ síbi tọ́wọ́ gbé káwọn ọba ó di kó base lórí ìdàgbàsókè ìlú wọn. Kí ló lè mú ìlú wọn progress? Kí ló lè mú ìlú wọn dàgbàsókè? Kí ló lè má àwọn ọ̀dọ́ tí ń bẹ nínú ìlú wọn ríṣẹ́? Iṣẹ́ wo làwọn gangan fẹ́ dálẹ̀? Àwọn èèyàn wo ni wọ́n mọ̀? Bó náà ìfẹ́ mú connection wọ̀lú wọn. Ntọ́ yẹ káwọn ọba ó bèèzẹ̀ lé lórí ní ìsìn nìyẹn. Kì í ṣe pé lágbájá òkè mi, tàmẹ̀dún mọ́ mi lójú, ẹnìkan pè mí lórúkọ, ẹnìkan ò fi ikú bàbá èyí sókọ mi, ẹnìkan ò fọ̀jájá tù sórúkọ mi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. That is not where we are now. Ayé ti mú fùkú gbogbo bẹ́ẹ̀. Ó ní okay. We should be careful not to embark on producing uncultured academicians in our educational institutions. Èmi ò rò pé bọ́ẹ̀ ló ṣe rí ọ̀gá professor. There is a lesson to learn from this episode. Lesson under, it is always very profitable to be patient and humble. That is what we call ọmọlúàbí. Alright, Professor Kọ́láwọlé Rahim, Parakoyi Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land. So wọ́n joyè lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. So ẹ̀dẹ̀ mọ̀ pé Ọ̀yọ́ làwọn náà ti joyè. Àwọn náà gbọ́dọ̀ protect ibi tí oyè wọn ti wá. Kì í ṣe ibẹ̀ náà ti joyè o. Ààrẹ Ọ̀nà Kakanfò ló joyè lọ́yọ̀ọ́. So Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ fà wọ́n joyè. So ìtàkùn tó so gbá ló so àgbè tó so légédé. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Àjàó ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Mo ti mú part 1 wá, mo ti mú part 2 wá o. Mo mọ̀ pé ẹ̀yin ìyá àti bàbá mi ó jọ́ọ̀jì. God bless you. Àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o. I said it earlier wípé ń wá láti wá gba time yín. Lóòótọ́ ni mo ti gba call tipẹ́. Wọ́n á lè gba call bí o. Àbí kí n máa lọ. Ti promise àwọn èèyàn pé wọn ò ní pẹ́. Ókè, ta ló jẹ̀bi? Ta ń jàre? Ṣé professor àkọ́kọ́ ni àbí professor kejì? 09048519362 09048519362 àti 09151479599. Jẹ́ wo is the professor serious? Jẹ́ wo bóyá ó rí pé kan àbí méjì gba àjàrí kó tó di pé wọ́n máa lọ. +2349048519362 +2349048519362 àti +2349151479599. Nọ́mbà méjì tẹ́lẹ̀ pè mí sínú pápápá ìpè kan tàbí méjì kí n sì máa lọ. Ṣé professor, bàbá professor tí wọ́n ní pé Ọọ̀ni àbí Aláàfin pẹ́ dé, ṣé wọ́n jẹ̀bi ni àbí wọ́n ṣàṣejù? Ẹ bá ń dá o. Hello sir o. Ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ sir o. Ẹ kú ètò. Yes sir.
gbogbo wa ti máa ń wo program yìí ọ̀dọ̀ first time máa kọ́kọ́ ní opportunity láti wo program yìí lè and mo máa yà yàn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa lé àwọn Yorùbá àṣà ìṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ òwe and all that. God bless you. It's a very good program. God bless you. God bless you. And God bless you. So ẹ jọ̀ọ́ although me really want to put there in the first place. Okay. But mo notice tẹ́ bá wo láti ẹ̀yẹn nígbà tẹ́ ń ṣe àwọn programs kan bí pé Ọ̀yọ́ ń ṣe fún aláàbẹ̀ Ọ̀yọ́ ń ṣe tífẹ̀ Ifẹ̀ ṣe sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ bá wo dáadáa ó distraction not twice long làwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní dàgbò area gbogbo àwọn Ọ̀yọ́ yẹn. So I think gbogbo rọ̀bọ̀rí Aláàfin yìí kó má dé Ọlọ́run má jẹ́ yẹ kí wọ́n sọ̀rọ̀ tí kó tó máa ṣe kíní but ẹ mọ̀ gbogbo àwọn kíní I think it's high time k'Aláàfin calm down k'Aláàfin wá bọ́n ṣe máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn gbogbo kíní ìtẹnu pẹ̀lú àwọn ọba so that gbogbo protection Yorùbá land it be good. ẹ bá wo gbogbo àtọ́ ti jẹ́ tó yẹ kí gbogbo àwọn ọba yẹn pẹ̀lú àwọn Ọ̀ọ̀ni pẹ̀lú gbogbo Olúbàdàn gbogbo àwọn Ṣọ̀ún tí gbogbo wọn ti kó òní ti bá ṣe máa já àwọn ọmọ gbé gan tó bá gbé bá máa já àwọn ọmọ gbé gan kò lè lọ dáwò tó yẹ lọ ẹ. I don't know why this ọba is just I don't know so kí ẹ máa tẹ̀ sọ̀rọ̀ sórí aládé. God bless you. Ọlọ́run fún ní knowledge. God bless you, sir. Ẹgbẹ́ ìrẹ̀lẹ̀ náà lọ́dọ̀ needs ni Ọlọ́run fún ọ ní nǹkan tó need. God bless you. I think this man is action to the progress of Yoruba land. God bless you. Honestly. God bless you, brother. Distraction. God bless you. Yeah. God bless you, sir. Okay. Yes, you. Hello. Hello, sir. Hello, sir. Ye ká lẹ́ sà. Ẹ kú program yìí sir, Ọlọ́run adó ti wá o. Àmín o. Ọba yẹn àwọn tó wà ní àràǹjọ Aláàfin àti professor tó dàgbà ẹ ṣe professor anywhere in the world tó bá ní assignment mọ́sọ̀ within your domain. Wà á ti sọ síwájú pé kọ́ máa bínú o. At most 30 minutes or 1 hour lateness. Ẹ má bínú mo máa pẹ́. Káwọn tó ń bá Aláàfin kan ti forward message tí àwọn organizers yẹn pé ikú bàbá yìí yẹn kọ́ wọ́n ní àlejò kan tiẹ̀ wá nǹkan kan sọ. Tí wọ́n fi pé professor tó ń sọ̀rọ̀ orí ẹ̀ dàrú. Ẹ máa wo ìbàdéyàn tí ń sàm London Gani Adams ó prof àti ẹ̀mọ́ nǹkan tó rí gan pé àgbẹ̀gbẹ̀ professor ni tó kàn ń sọ̀sọ̀ kìsọ̀. Ó yẹ kó lè manage òun ló yẹ kó tún manage situation. Bí ẹ bá Aláàfin sọ̀rọ̀ pé kọjọba ẹ má bínú ẹ̀yin ọmọ mi mo ṣe kó sí bàbá lè sọ pé sorry for ọmọ. Ọlọ́run. How can we come from other areas to your town? Kó wá máa fún wa ní 3 hours. 8 minutes after the program was started. Ẹ má ti lọ́rọ̀ kankan ẹ tó manage Aláàfin ló ní problem. God bless you, sir. Ẹni tó ní problem kankan ni òun ló yẹ kó calm down situation yẹn. Honestly, sir. Kì í ṣe ọ̀rọ̀ bá ti kan Aláàfin ọ̀rọ̀ bá ti kan Aláàfin rárá. Bàbá ń kọ́ ó láwọn àlejò nígbà tí kò dẹ̀lẹ̀ sílẹ̀ dẹ́nu àwọn tó tún jọ ń lọ wọ́n ní nǹkankan wá kàn wá nǹkankan sọ. Bẹ́ẹ̀ni. Láti pacify àwọn èèyàn tó wá dé ní professor ò ní right ọ̀gẹ́ professor kan sọ pé ẹnìkan ò ní right. Bọ́ọ̀lù àti gọ̀tẹ́ iná. Ọ̀rọ̀ nǹkan tó ń pa wá lọ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ojú ṣáájú ń pa wá lọ. Àdè kì í fẹ́ accept blame. Àti ẹ̀lẹ́ sọ ọkọ ló ń pa wá lọ. Ìdìbò náà tó bá tẹ ẹgbẹ́ àwọn tó bá rẹ̀ support àgbà Awólọ́wọ̀ kì í late náà. Bẹ́ẹ̀ni. Awólọ́wọ̀ tó mú gbogbo Yorùbá tó standardize wa. Wọ́n ní bàbá yẹn tẹ́ bá ní 7 o'clock á dé. Bẹ́ẹ̀ni. Tóun náà láti wà tó máa gbà ní ilé ẹ̀mí. Àfẹ́gbẹ́ Aláàfin ò ní nǹkan tó máa ṣe. Wọ́n jẹ olú of Warri Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti wà ní jókòó kọ́ òní tó dé. Bẹ́ẹ̀ni. Ọ̀ní dé bàbá dìde sókè. Bó ṣe yẹ kó wà nìyẹn. Ẹ̀yọ́ ọmọ mi ẹ má bínú. God bless you, sir. Ní bínú nǹkan báyìí ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni.
jẹ́ ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ sọ ẹ má bínú sá. all right sir. mo kàn tí ń wá bí ṣe máa wọlé mo ráyè wọlé ṣé rí ọ̀rọ̀ tí olólùfẹ́ sọ mo gbé gbogbo ẹ̀ ló wò. okay sir. wàhálà ìtàlá Ìjẹ̀bú ni ní christian mi ní. okay sir. wọ́n ń gbé nǹkan kan nílùú mi ọ̀sán gangan ni àgàn náà máa ń pè é wọn ò bí mi ga tí n bá dárúkọ mi Ìjẹ̀bú yẹn wọ́n mọ bàbá tó bí ìyá mi wọ́n mọ bàbá tó bí mi fún ara mi bẹ́ẹ̀ mo ní lè dárúkọ bẹ́ẹ̀ wọn ò bí mi ga kẹ́ ẹ ṣàwọ 15 kẹ́ ẹ má ṣe ọ̀pá wọn ò bí mi ga wọ́n tẹ̀sí máa announce ẹ̀ wọ́n tún block entrance wàhálà ìsàlàyé bàbá kan tó jáde ìgbà tí mo ti pọ̀ ọmọ ọdún mẹ́jọ I'm above 60 now mo ti pọ̀ ọmọ ọdún mẹ́jọ or around 8 years bàbá yẹn jáde pé kò lè máa gba iwájú ilé nǹkan jáde kan ó ní nǹkan tó ní àjọǹtúwò bóyá wọn máa ṣe ń bẹ̀ bàbá yẹn bá jáde pé wọn fẹ́ kọ́ wọn máa gba iwájú ilé wọn bàbá yẹn ló kó yẹn o. èyí táwọn àfáà ń sọpọ́ọ̀tì ọmọdé bèrè tí wọ́n fẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ ni. ó rí kò rí òun ló fẹ́ lára ẹ̀ṣẹ́ tó ń rí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó tí ò rígún tó lóun rígún ẹni tí ò jẹ ẹni tó jáde ẹ tó lóun jẹgún. ẹ̀kọ́ kí ni ẹ̀pẹ́ ẹlòmíì jẹgún fúnádìí ẹ lòun jẹ ẹni tó jáde ẹ lòun jẹgún. gbogbo pupa lálọ́jì fẹ́ gíìsì ẹ. bẹ́ẹ̀ ni. mo wá ń wo pé ṣé ọmọdé àwọn òbí ẹ ọkọ ẹ kọkọ ẹ pè é kó má jẹ káwọn àfa ẹ ti pa mú ìdí ìgbà tó ti mú ìdí ìgbà. wọ́n bá yé ẹ̀jẹ̀ o wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ kan o. ìwọ tó kíkì ń gáràjì. afọ àjídìní yẹn ó yẹ kọ́kẹ́ ẹ̀ gbé kọjá kórìí ẹ̀ gbé. ẹ má dalẹ̀ Yorùbá rú náà gbogbo nǹkan tó wà nínú Kùránì pátápátá fúlùkù ni. fúlùkù ni o. ẹ̀wọ̀n làwọn àwọn àfa kan wá wọ́n ní kò sí àdúrà ní Kùránì. kò sí àdúrà fún túnú ọmọ kò sí àdúrà fún ṣílé. bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan bẹ́ẹ̀. kò sí àdúrà fókù àgbà. historical books kò sádùúrà fókù àgbà. kò sí afọ́fọ́ àwọn ló fẹ́ràn ìgbà táwọn ms bẹ̀rẹ̀ sí níbi kwẹ́tọ̀ ló ń sọ pé tòótọ́ kò sí wọ́n ní èwo ló wà fún túnú ọmọ ní kò sí èwo ló wà fún ìṣílé kò sí èwo ló wà fún òkú kò sí. gbogbo ẹ̀ ní Yorùbá dẹ̀ ní ìsúre fún náà ní ìwúre fún. black especially our blacks tó wà nínú Quran àyà ti wà tó fẹ́ pé àwọn tó ń yọ látọ̀ sí Adam èèyàn dúdú ni wọ́n ọjọ́ wo ní sórí Adam kátẹ̀tẹ̀ wá gbà ìpọ́ ọ̀rọ̀ Adam ní kátẹ̀lé náà wọ́n ti ní àwọn tó yọ látọ̀ sí Adam èèyàn dúdú ni wọ́n straight to hell òun ò dẹ̀ regret it and that is why Arabs don't like black at all they never give us recognition. kí ni àwa fẹ́ para wa kú fún torí ẹ̀sìn mú bí afá kan ìgbà tí mo fẹ́ bá àwọn ms ọ̀rọ̀ mu ráyè pé ṣé bàbá ẹ̀kọ́ lẹ́tà sí ẹ látọ̀run pé inú iná wà ọ̀run rere gẹ̀wà ànígbà ìsímù ọ̀run rere tó jẹ́ pé òbò tìyẹ̀ ń lọ tó níwájú àlá ẹ̀jẹ̀ máa mú tí ẹ máa fẹ́ yẹ kí mu tí ìdáná stupid it sounds so stupid ẹ lọ máa dóbò níwájú Ọlọ́run. virgin 77 virgin àbí 70 virgin. àjẹ̀lá is stupid ó dẹ̀ máa lé ṣánṣánṣán ṣé báàbù ẹni ẹ̀ ò ní jáde ni ṣé black man yọ̀ tètò yìí ká gọ̀ pátápátá ni. òye mi náà o. kí ló ń sẹ́gbà kàlú alọ́gbọ́n ju àwọn kìíní lọ kí ló ń ṣàwọn àfa àjígini ìyọ́tọ̀ tẹ̀lé lóyún. àfa àjájígini ni wọ́n tún ń pè láàfa ajígini arìngini wọ́jà. arìngini wọ́jà àmì ìjágbá akérèkọrò aṣáwèrè. a sì tún ń pè láàfa. ìṣàníjọ. ó yẹ kí orí wa pé àìtọ́bá nǹkan tó bá wù ẹni kò ṣe lẹ́sìn. bẹ́ẹ̀ ni bó bá dẹ̀ ṣe wù ẹni kò ṣe ṣe. bó bá wù ẹ́ tó bá bẹ̀ dọ́rùn tó bá jẹ́ tóbi inú náà ni. ìwọ ló yàn náà o. wọ́n dẹ̀ ti jẹ́ pé gbogbo mùsùlùmí ló máa kọ́kọ́ jóná pátápátá tó máa kú egungun. wọ́n tún sọ bẹ́ẹ̀ kí wàá ní iṣẹ́ tí mùsùlùmí wá ń ṣe láyé. So why are we deceiving ourselves? Why do they want to create havoc in Yoruba land? kò yé mi o. ẹ máa ṣàǹdẹ̀ fún àwọn ọba yẹn kó pe meeting. kó pe meeting kó má dalẹ̀ Yorùbá rú o. we are on it. kó lọ́wọ́ gbà fún wa. ẹ jọ torí Ọlọ́run. God bless you sir. God bless you sir. Okay, God bless you. Good night sir. ó dàrú sir.
Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ jẹ́ máa fèyí ṣe lọ ìyín ni wọ́n dúró náà kí n mọ̀ bàá jẹ̀kọ́ tó léegun Àkàndá ló ti wọlé ọ̀jẹ̀nu mi lọ bí n bá wúlájò òun ò ní gbé ránṣẹ́ lé.